ọmọ ọdún mẹ́tàdínlógún pàdánù ẹ̀mí rẹ̀ níbi tó ti lọ lúwẹ̀ẹ́ nípínlẹ̀ Ògùn. Ṣebí wọ́n ní ikú ogun nípa kíkanjú, ikú odò sì ní pòmùwẹ̀. Inú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ni àwọn ìdílé kan wà báyìí nípínlẹ̀ Ògùn látàrí bí ọmọ wọn ẹni ọdún mẹ́tàdínlógún tí wọ́n forúkọ bò láṣìírí ṣe pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tó lọ lúwẹ̀ẹ́. Nígbà tó ń fi ìṣẹ̀lẹ̀ búburú náà múlẹ̀, alukoro ilé-ọṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Babáṣèyí Olúṣèyí ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ nípa rẹ̀. Ó sọ fún àwọn aráàlú, pàápàá àwọn ọ̀dọ́, pé kí wọ́n kíyèsára kí wọ́n sì ṣọ́ra sí nígbàkúgbà tí wọ́n bá lọ lúwẹ̀ẹ́ ní odò. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní àwọn ilé ìgbafẹ́ káàkiri gbọ́dọ̀ rí dájú pé gbogbo àwọn ohun èlò tó yẹ ni wọ́n fi sí ìtòsí etí odò ìlúwẹ̀ẹ́. Eléyìí kò ṣẹ̀yìn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ń fojoojúmọ́ peléke sí i báyìí. Àmọ́ Babáṣèyí kò sọ ìgbà àti ibùdó tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ.